wàhálà ti ṣẹlẹ̀ o. Ẹjọ́ èèyàn ọmọ Nàìjíríà ẹ máa bí calm down ni o. Ẹ jẹ́ àjọ bí calm down níbi tí ọ̀rọ̀ ìdè dúró. Ẹ jẹ́ àmọ́ nǹkan tá à ń ṣe o. Wọ́n ti bojú Àrẹ̀mú Afọláyan jẹ́. Wọ́n ti fẹ́ já okùn ẹ̀mí Àrẹ̀mú Afọláyan. Ó ti pariwo síta. Ó ní kí gbogbo ọmọ Nàìjíríà bọ́tò mànàbúrò ká ṣe oúnjẹ jẹ́ o. Ó ní ọmọ Nàìjíríà ti fẹ́ fẹ́ pé báyé oúnjẹ ń bi tá a bá dé. Ó nà gbàlajà ní pé ṣé irọ́ ni. Ẹ jọ̀ọ́ òun ti ṣiṣẹ́ nílé ayé. Ẹ má fẹ́ pé bá tòun jẹ́ kóun náà lè jèrè iṣẹ́ díẹ̀ rere tóun ṣe nínú ayé. Kẹ́ ẹ rántí iyùn o. Ẹ rántí iyùn ẹ torí iyùn kẹ́ ẹ dà kẹ́ ẹ ṣàánú àánú. Okay. Gbogbo ọmọ Nàìjíríà, gbogbo ọmọ ìran mi. Okay. On behalf of Àrẹ̀mú, àwa bẹ̀bẹ̀ níbi tá a bá dé. Àwa bẹ̀bẹ̀. Èmi náà ti sober. Ẹ má bínú. Ẹ má bínú. Ẹ wá gbọ́rọ̀ lẹ́nu Àrẹ̀mú fúnra ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe fọ́mọ Nàìjíríà? Kí ló ṣe ṣe fẹ́yìn Yorùbá? Tẹ́ ẹ fẹ́ fa okùn ẹ̀mí Àrẹ̀mú di most wanted cruel jẹ. Tẹ́ ẹ fẹ́ fà á já. Kí ló ṣẹlẹ̀? Wow. Fetí ara ẹ gbọ́ lẹ́nu ara ẹ gangan. Good morning, Nigerians. Good morning, everyone. My name is Àrẹ̀mú Afọláyan, and I am so sober this morning. I am very sober. First, to all Nigerians, all well-wishers, all the people that wish this country goes better, ẹ dáríjì mí. I am sorry. First, before I say anything, I am sorry. Ẹ wò. Ẹ dáríjì mí. Ẹ jọ̀ọ́. No. Èpè yìí pọ̀ o. Èpè yìí pọ̀ o. Mi dẹ̀ṣẹ̀ o. Mo kọ̀ go wrong ni. Mo go wrong. Mo pick nǹkan tí ó yẹ kí n pick, and I am seriously sorry. So first, two narration is going on social media, which is pé mo gba owó. Mi gba owó rárá. My heart is heavy, and I have hurt a lot of Nigerians deeply. Ẹ dákun, ẹ foríjì mí. Ẹ dákun, ẹ foríjì mí, ẹ jọ̀ọ́. You know what? I didn't take money from anyone. No, at all. The second narration is about insecurity. It is so obvious that insecurity is in town, is everywhere in Nigeria, and the government are not doing anything about it. But what I was trying to say in the video, is, tí ẹ bá rí anybody tó sọ pé hey wọ́n bọ̀ láti bíbá yìí o, and someone in the news is telling you don't worry, nothing is happening, be calm, ẹ má dá lóhùn o. Don't answer that person, because that person is reading a script. That was all I was trying to say. That don't answer that person, because the person saying be calm, everything will be fine, in a script somebody told him or her to read. I am sorry, Nigerians. What I was saying in essence is insecurities in Nigeria. Gbogbo ẹni tó bá ti ń ka script fún yín pé don't worry, everything will be fine, is lying. The person is lying, because it's obvious that there is insecurity. My best friend's mother was kidnapped,
I am not supposed to bring this matter here. She was kidnapped, we paid. How will I say there is no insecurity? We didn't bring this out because we had the payments from millions of people because we all didn't have. What I was saying about insecurity is if anyone is reading a script on television telling you don't worry, everything is fine, they are not doing anything in any place, it's a lie. You run away because there is obviously something wrong, but that person is saying what they want him to say. A darkness, a foríjì, a job. In fact, due to this heat and every course I've gotten, I am telling you right now, Nigerians, that I am in my very, very lower stage, sober, to my people, because my people. Aremu, the most wanted crude oil. Alva, brother mi. Ibe wo ni wo na ṣe rin. Lo wá fi wà jalangba. Ìdọ̀bálẹ̀ ló máa jẹ́ pa. Ṣásìkò ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ la wà ní gbogbo ọmọ ìran mi. Ṣá ti dé stage ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ni. Kí ló dé tárẹ̀mú wá ń káwọ́ sẹ́yìn báyìí tó ń rojọ́ ní bí ìgbà tó wà nílé ẹjọ́. Aremu, the most wanted crude oil. Ó dẹ̀ wá ṣe bí ìgbà tó jẹ́wọ́ tó lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún fada ní kátólíìkì tó gbẹ́nu sí kíní wọn yẹn. Ìwọ náà àlàyé tó ṣe nípa insecurity yìí, kí ló dé tó ò ṣerú àlàyé bẹ́ẹ̀ ní ibi tẹ́ ti lọ ṣe campaign fún bàbá Tinubu tó ti ń wé other way round? Gbogbo nǹkan tó sọ ń bí, kí ló dé tó ò sọ níbẹ̀ yẹn kó o yan ń bẹ̀ létí wọn? Bẹ́ẹ̀ bá ṣe ń campaign fún bàbá Tinubu tó ẹ máa sọ òtítọ́ náà fúnra yín. Ẹ jẹ́ kí bàbá Tinubu mọ̀ wípé ọ̀rọ̀ insecurity is a slap on his face as a president, wípé wọ́n attack ilẹ̀ Yorùbá tó dẹ̀ ti wá tó claim pé àwọn ti wá, wípé wọ́n attack wa back to back. A dẹ̀ ní àwọn insecurity organization, security organization lóríṣiríṣi nílẹ̀ Yorùbá. Tí wọ́n ní ká gbé kíní fún wọn, àwọn ready láti kojú àwọn people yìí. Ajẹ́ ìsìn ló meworo òsìn ilé. Ẹ bá mi bèrè lọ́wọ́ bàbá Tinubu, kí ló bà President Bola Ahmed Tinubu lẹ́rù tí wọ́n ṣe fẹ́ ṣe kíni, tí wọ́n ṣe fẹ́ fowó sí ọ̀rọ̀ security láti dáàbò bo ilẹ̀ Yorùbá àtọmọ Yorùbá. Ṣé bọ́n ṣe pa àwọn Yorùbá lójú yín torí ẹ jẹ́ president? Ṣé ó tẹ́ yín lọ́rùn ni bàbá Tinubu? Torí mi máa sòótọ́ fún yín o. Ṣé ó dìgbà tó bá pa gbogbo Yorùbá tó torí ẹ fẹ́ ṣe second term kí bàbá tó mọ̀ pé nǹkan tó yẹ kẹ́ ṣe? Kí ló dé ṣe bẹ́ẹ̀ invite gbogbo governor, minister, gbogbo traditional rulers tẹ́ bá wọn sọ̀rọ̀? Kí ló dé tá lè command àwọn governors wa àtàwọn traditional rulers wípé it's a slap on your face as a president of Nigeria that you are a Yoruba man. Wípé wọ́n attack back to back nílẹ̀ Yorùbá and you cannot do anything. Ẹ fail wa, you failed the whole Nigeria, baba. Lórí ọ̀rọ̀ insecurity, you have failed us woefully. Aremu, pẹ̀lẹ́. Nígbà tó wá kálàyé tó ṣe èyí sí, àwa ni ọ̀rẹ́, àwa là ń bẹ́ wo fíìmù, àwa là ń ṣe gbogbo ẹ̀, àti gbọ́, àti gbà. Ṣùgbọ́n kí ló dé tó sọ níbi tó ti gbá máìkì mú níbi campaign yẹn wípé even insecurity o bàbá Tinubu, ẹ fẹ́ lè wá afẹ́kẹ́ wá bá wa dá sí afẹ́ àtúnṣe o àfẹ́ kí ilẹ̀ bàbá wa kó dàbí ti northern part of Nigeria. Ṣé nítorí bàbá Tinubu ṣe sẹ́kọ́tà kí gbogbo wa kàdẹ̀kú ni? Ṣọ́gun láyé ni? Jonathan rúùlù Nigeria, àgbọ̀ wípé lọ kó àwọn ọmọ ìlú wọn, wípé Fúlàní attack ìlú ẹ̀ back to back. Ó ṣe wá gbọ́dọ̀ ti yín tó mẹ́hẹ, bàbá. It's a slap on your face, bàbá Tinubu. We will tell you the truth. Aremu, kí ló dé tó ṣe sọ wípé ní ibi tó ti campaign o tó ti sọ wípé ìyà ń jẹ àwọn èèyàn ò mọ̀, ìlú le ò mọ̀ nǹkan tó ń pè ní ìlú le, all of a sudden ó padà mọ̀ nǹkan tó ń pè ní ìlú le mọ́. Kí ló dé tó ṣe sọ bí tó ti gbá máìkì mú láàrin yín bẹ̀ wípé okay o, ìyá ìkan lára àwọn ọ̀rẹ́ o, Fúlàní jí wọn gbé o. Kódà wọ́n béèrè millions of naira. Ṣé lẹ wá solicit fowó tẹ́ni kan máa dáwó fún yín? Ẹ ṣáà má jẹ́ dáwó pa.
lẹ́tọ̀rọ̀ owó káàkiri wípé kán lọ gba ìyá ọ̀rẹ́ ẹ̀ sílẹ̀. Irú ìyẹn kí ló dé tó ṣe fídíò tó gbé síta? Àrẹ̀mú ìkànnì ẹ̀ ò bá gbé síta because somebody like you ò ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ tó jọmọ Yorùbá ní inú Nàìjíríà àbí labroad bí kọ́ máa rí somebody like me àbí bàbá wa Ìgbòho bẹ́ẹ̀ ni wípé àmọ̀kàn tá à ń ṣe propaganda là ń bá kiri lórí ọ̀rọ̀ insecurity and every one of you majority yín lẹ ti fara gbá bẹ́ẹ̀ and you will ẹ wá mú ẹnu ẹ muted pa ẹ ṣojú fúrú bẹ́ẹ̀ ni pé nǹkan tá à ń sọ ẹ gbọ́ kò kàn yín bẹ́ẹ̀ ó bá yín fínra ìkànnì yín tó bá jẹ́ lórí ọ̀rọ̀ insecurity bàbá Tinubu ẹ má fi wá ṣe sacrifice fún second term yín o President Bola Ahmed Tinubu àwa ń pè yín o àwọn òní anybody tó bá fẹ́ campaign fún yín kó má campaign fún yín ṣebí Yorùbá láwọn ò tí ready fún Yorùbá nation so in that situation èmi ò sí ní position láti sọ pé anybody ò ní right láti campaign fún yín because Yorùbá ò tí ready. Ṣùgbọ́n kò wá ṣe pé kẹ́ fi ẹ̀mí àwọn ọmọ Yorùbá kẹ́ fi wéwu nítorí pé fẹ́ ṣe second term. Èrè wo lọ́mọ Yorùbá jẹ nínú first term tá ìṣe lọ lọ́wọ́ débi tí ẹ fẹ́ fi wá fi ṣe sacrifice tẹ́ fẹ́ fi wá borí second term yín ẹ̀yin àtàwọn ọmọ yín àti ìyàwó yín àtàwọn kọ́kọ́ sí yín náà kan ni wọ́n gbádùn security tá dẹ̀ ní ẹgbẹ́lẹ̀ fáwọn security organization ọmọ Yorùbá tó jẹ́ wípé ajáwé ló mehoro òwò yìí lé tọ́mọ inú igbó tọ́mọ bọ́ ṣe máa fèsì àwọn ará bíi ẹ̀kọ́ ẹ lọ́ra tìkọ̀ ẹ lọ́ra dọ̀ìn ṣó dìgbà tó bá pa gbogbo wa tán wọ́n dẹ̀ ti ní after Ramadan àti lẹ́yìn tí báyìí sí wọ́n náà máa yabò wọn wá yálù wọn wá yapa wọn ni ṣó dìgbà tó bá pa gbogbo ọmọ Yorùbá tó torí second term yín bàbá ẹ lọ sun oorun mẹ́ta tọmọkùnrin sùn tí ẹ bá fẹ́ kí gbogbo ọmọ Yorùbá ká dáwọ́ èpè ká wọ̀nyí lépè burúkú lórí ọ̀rọ̀ insecurity ẹ wá àkànṣe sí o bàbá Tinubu èmi ò rí sí gbogbo eléyìí o Àrẹ̀mú the most wanted Ọlọ́run bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà now my Nigeria people ọmọ Yorùbá ọmọ ìran mi ṣe forgive ẹ jẹ́ ó mọ̀ níbi comment section pẹ̀lẹ́ ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ẹ̀yin èèyàn mi ẹ ti rí Shettima bú sẹ́kún ọ̀rọ̀ bẹ́yìn iye ọ̀rọ̀ insecurity Shettima bú sẹ́kún number 2 bú sẹ́kún ṣẹ́kún àbòsí ojoojúmọ́ lẹ́kún àlàábòsí máa sún lọ sún sí korobá bó fẹ́ fi wẹ̀ bó fẹ́ fi wẹ̀ Shettima bó fẹ́ fi ṣanra omi jẹ́ òun kò múùfù àwa irọ́ ló ń pa ẹ wá o. My Nigerians in Europe, I hello. How do you send money to your family back home in Nigeria? I am introducing a new app to you called Lemfi app. Go to Google Play Store now. Download Lemfi app. Yes, and use it to send money to your family, friends, and loved ones. They are trustworthy, they are reliable, and with a good rate. Do you know that if you send money through Lemfi app, above €100, you are entitled to a €10 bonus? Oh yeah, what are you still waiting for? Run to the Google Play Store and download Lemfi app today and make use of it. In order for you to get the €10 bonus, don't forget to use my promo code YEYEDARA. It's only apply to the new people that want to download Lemfi app. If you have been using Lemfi before, you are not entitled to my €10 bonus on YEYEDARA promo code. So what are you still waiting for? Go and download Lemfi app today and thank me later. They are trustworthy, they are reliable with a good rate. Do not forget to use my promo code YEYEDARA. Lemfi Nija, Lemfi Nija. Our hopes are very much alive and they are very high. Your Excellency, we came with some observations and 10 specific requests for urgent presidential intervention. These observations and requests are products of discussions in the aftermath of our extraordinary security meeting held 1 week ago. We didn't rush to come after the meeting. We felt the need to travel to northern Borno, interact with displaced persons and the military so as to strengthen public confidence. I will seek the understanding of journalists by not making public any of our observations and 10 requests. They are matters of security, which we hope to discuss with Mr. President in a closed-door session. God's grace, I will handle the security arm. Not only handle the security arm, I will lead the troops to battle across the length and breadth of this country.
ọmọ Nigerians ẹ má fọ́ ẹ̀yin ọmọ ẹran mi ẹ má fọ́ crocodile tears ní number 2 Nigeria citizen ló ń shed. Vice President Shettima, you are shedding a crocodile tears. You see that your tears doesn't move us an inch. Poor you shed tears over insecurity. Ta! Ṣé ti gbàgbé wípé àrímà yìí ní inú fídíò tóun àti àwọn terrorist brother àwọn tọ́jọ́ ń jẹ tọ́jọ́ ń romance ara wọn. Even wọ́n tún invite a terrorist olórí àwọn terrorist ó fẹ́ ṣe wedding ó tún invite Shettima number 2 citizen of Nigeria that was promising you and myself in Shettima House during the election 2023 that insecurity he assured the whole Nigeria that there is going to be a tight security for the next 8 years of your regime or forever in Nigeria. But you have failed yourself, failed your government, failed Nigerians, failed the whole world. So why are you shedding your crocodile tears? That we should come out and say, oh, see you, I know why kiniko, awa oko yen je. Mr. Shettima, alanye, ko yen mu, ìyẹn ò rán wa, ètò bá wa kọ́ ni gbogbo ẹkún yín yẹn. Ojoojúmọ́ lẹ́kún alábòsí yín. Ẹ máa sún lọ, ẹ sún kú gbogbo yín. Tẹ́ dé terrorist sílẹ̀, tẹ́ protect àwọn terrorist ẹ rò pé ẹ fúlù wa. Ẹ sún kúkú ni, ẹ sún sí korobá kẹ́ gbémú kẹ́ fi wẹ̀ kẹ́ tún fi ṣanra. Look at them shedding tears. Did you see that in the second video? That was Shettima House in 2023 presidential election now in UK. Have you forgotten? President Bola Ahmed Tinubu went for interview. He was there. And when they asked about economics in Nigeria, President Bola Ahmed Tinubu said he's going to handle Nigeria economic. Here we are in Elawa. And Shettima said he's the one that is going to be in charge of insecurity. True or false? Ṣé mo parọ́? Oh. Here we are today. Níbi tó ti ń assure wa. Show listen sí video ẹ̀. Assure you iná ni. Irọ́ ni. Kàkà kí kó sàn lára ìyá àjẹ́. Gbogbo ẹ̀ wá dojúrú. Kí ló dé? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ gangan? Ẹkún yín ràn wá o. Omijé ojú yín ò bèrè àánú kankan irọ́ lẹ̀ ń pa. Omijé àbòsí, omijé òfò. Àbí ká sọ pé omijé ojú yín ò ní gbẹ ni. Àbí ká fi orúkọ ṣé máa fi orúkọ Jésù ṣépè dára wálé. Ẹ jọ orúkọ kí náà lè forúkọ Jésù ṣépè. Ogun àwo. Èṣù, ọjà, Ọbàtálá, Ọbàtáṣà, ọba takuntakun. Ẹ gbàṣẹ wá. Ṣé ká sọ Shettima di ẹlẹ́gùn ìgbére ilé ni? Ṣé ká gbé nílé lọ́wọ́ ẹni? Ṣé máàtì náà pé? Ṣé ká gbélé lọ́wọ́ ká sọ di kúkúrú tàbí kó máa sunkún kiri? Torí nǹkan tó fìtì yín sí nìyẹn. Ìwọ wá lọ kí wọ́n bọ̀ náà sunkún. Ní kẹ́nẹ̀. Ẹ lọ jàre, who are you fooling? Are you guys trying to fool us? Nigeria government cannot fool Nigeria citizens, both home and abroad anymore. You know what? We can think better. We can see weller. You can never fool us anymore. It's over. Go and hold a very serious meeting with El-Rufai anytime they released him. Hold a serious meeting with Gumi, Matawale, Abubakar, former head of state, and many of them like that. You are the, including the Sultan. Ẹ̀sìn ni agbẹja kẹyẹ pariwo kẹyẹ ṣe rẹ́dẹ̀rẹ́dẹ́ kiri. Ìrẹ̀ ni kọ́kọ́ lálọ́ ẹ tún wo fídíò yìí. Ẹ lálọ́ ní táyà yẹn tẹ̀ mọ́lẹ̀. Láti wá sọ̀fìn ní pé kí ló ń ṣẹlẹ̀. Wọ́n ti jáde iwájú, wọ́n ti jáde lẹ́yìn, wọ́n ti jáde lẹ́gbẹ̀ẹ́, wọ́n ti jáde níbí. Wọ́n ti gbé bọ̀tí mọ́tò nìyẹn. All right. It is. This information will be passed to the state government. So, ẹ jẹ́ kó dáwọn victims tí wọ́n tọ́ láti àpẹẹrẹ. Ní crane bí báyìí náà. Ní ìjàyìn rẹ̀. Please, what's today's date? Ẹ jọ̀ọ́. Today is 18th of March 2026, and this is happening live at Crane. So just for the security agent in Oyo State to take action immediately, please. Your attention is really needed.
Ejo, kini àwọn tó fi po to ṣẹlẹ̀. Like how many people in number? In nursery, we are 5 in number. Okay. Bajekuru nursery. Ṣé staff lẹ́yìn sir? Staff visitor lawa. Visitor ni. The station, the new station man, Koko Pharmacy of Nigeria. Okay, okay. Akọ̀wá fún familiarization and visitation. Àwọn ní ká dé nursery. Okay. So bàtí wá dé nursery yẹn. Bọ́ọ̀sì clinic olókọ́ fẹ́ move kálẹ̀ olókọ́ move gan. Wọ́n lè máa fall into that victim. Were they with ammunitions? They are with ammunition, almost 6 or 7 of them. And they are Fulanis. They are Fulanis. Okay. Okay. So báwa ṣe ń lo àkọ́gbọ́ ìró ìbọn lẹ́yìn wa ni. Àwa rò pé bóyá lálọ́ ní táyà yẹn tẹ̀ mọ́lẹ̀. Okay. Ọmọ Ìbàdàn àjòrò sùn. Òkè Ìbàdàn ló mú òrùn láńtìláńtì. Báwo lẹ ṣe wá rìn láti ìgbà tán ti gbé Gumi wá bá yín? Oríṣiríṣi la kàn ọ̀dẹ̀ ń gbọ́, kò sọ́jọ́ kan tá kì í gbọ́. Láàárín ọ̀sẹ̀ a máa gbọ́ wípé wọ́n kidnap yín Ìbàdàn. Anyway, terrorists have attacked the crane headquarters in Idianyure, Oluyole, Ibadan, Oyo State. Thankfully, the police were able to rescue 1 victim, but the terrorists have carried away 3 people. This is Ibadan, Oyo State. May God rescue and protect us. Àtìgbà tó ti gbé Gumi wá, Ìbàdàn ò padà lójú oorun, kò sí security mọ́ ní Ìbàdàn, bó tẹ̀ jẹ́ pé ní Ọ̀yọ́ customer dáadáa ni wọ́n tọ́lọ̀ ní Ọ̀yọ́ Aláàfin ní Òkè Ògùn gbogbo bẹ̀yẹn. But ibi ti Ìbàdàn kọ́, ṣùgbọ́n Ìbàdàn ti join so that worst. Ó ti lè débi wípé tó bá dẹnu gate báyìí tó ṣílẹ̀kùn tó fẹ́ wọlé wọ́n lè sweep ẹ lọ. Ibi tó dẹ̀ ń lọ bẹ́ẹ̀ kọ́ má dé àfẹ́mọ̀ kọ́ máa kanlẹ̀kùn mọ́ yín lórí. Káwọn ará bí máa wà máa fọwọ́ ara yín ṣílẹ̀kùn wá dẹ̀ kó ìtàn fẹ́ kó. Ó mà ti dojúrú o, bọ̀ kí ló dé tí gbogbo ẹ̀yin mídíà Ìbàdàn tí ẹ̀ pariwo insecurity tó wà ń bẹ̀. Ìyà torí wọn ò ní fún yín lówó, àwọn èèyàn ò ní recognize yín, ní reviews. Ọkùnrin tó ń sun rárá fọkùnrin ẹgbẹ́ àkọ́ṣẹ́ ló ń ṣe. Ẹ dúpẹ́ lọ́wọ́ àwa tá tẹ́ pariwo láti how many years ago, more than 5 years ago, tá tẹ́ pariwo insecurity tẹ̀rí. Ètí rí pé kò easy. Ibẹ̀ ni kọ́kọ́ náà la máa dé. Ẹ jọ̀ọ́, wọ́n ti bojú Sultan jẹ́ ní kíni ní Sokoto. Islamic cleric nínú Sokoto ń bẹ̀ ní Gimu Sultan ń bẹ̀ ló ti bojú ẹ̀ jẹ́ o. Ebi orí lọ online tí Sultan ni wọ́n ti rí mú. Wípé kí wọ́n sún àwẹ̀ di ọ̀la ní ìtúnu àwẹ̀. Okay. Islamic scholar báyìí ó ti túnu lẹ́ni. Nínú Sokoto ń bẹ̀ ní Gimu Sultan. Ó ní bí Sultan bá sọ pé òun ò tí rí mú, òun ti rí mú tí òun. A Sokoto-based Islamic scholar, Sheikh Musa Lukuwa, on Thursday today, led his followers in observing Eid al-Fitr prayers in defiance of a directive issued by Sultan Muhammad Saad Abubakar III, who had declared Friday as the official Salah day. Lukuwa conducted the 2-unit Eid prayer at his Mabera Mosque at about 9:10 a.m. hours after the Sultan announced that the Shawwal crescent moon had not been sighted anywhere in Nigeria, thereby extending the Ramadan fast by a day. In a message circulated on social media, the cleric justified his decision, citing confirmed reports of moon sighting in neighboring Niger Republic. Niger Republic is very close to us, about 100 kilometers away, if we accept reports from cities like Kano or even Lagos, which are further away. There is no reason to reject confirmed sighting from a neighboring country, he said. Lọ́rọ̀ kan ṣá, Islamic scholar ti bojú Sultan jẹ́. Ibi tí mo wá lọ lélẹ̀. Ìwọ àtẹ̀mí mọ̀ wípé àwọn Northerners gbogbo wọn náà bẹ̀rù Sultan. Wọ́n bẹ̀rù ẹ̀jú Allah tó ń sìn lọ. Kò sí mi tí ìgbọ́ rí pé èèyàn kan, scholar kan ní North or anyone ó fọwọ́ pa idà Sultan lójú. Mo dẹ̀ rí fídíò kan lẹ́nu ọjọ́ mẹ́ta ìtàn ní fresh one ni. Tí Sultan lọ kí bàbá Tinubu bọ̀ nínú fídíò yẹn ẹ̀yin tẹ́ bá rí tó bá jẹ́ pé Sultan gangan nìyẹn tí ó ṣe pé wọ́n lọ wá èèyàn tó jẹ́ Sultan àbí family Sultan gangan tó wá dress ẹ̀ tó represent Sultan ẹ rí pé nìyẹn bí ìgbà tó ní stroke lọ́wọ́ kan àtẹsẹ̀ kan kò rìn bí ti Sultan ṣáká lára Sultan dá ó máa gbé microphone báyìí ní nígbà yí ẹ̀ one Nigeria is not negotiable, nobody can divide Nigeria lẹ́ máa gbé lẹ́nu ẹ̀ lálálá. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tí Northerners mọ̀ táwa Southerners ò mọ̀. Kí ló lè mú Sultan àmì kó lè mú cleric kan ní inú Sokoto ní igi mú Sultan láti yí òfin ẹ̀ padà mi ìgbọ́rí. Tó já sí wípé ṣé ẹ̀dẹ̀ ṣú ọ̀pọ̀ original Sultan ló wà ń bẹ̀ torí nǹkan tèmi rí ń bẹ̀ nìyẹn. Kí ni ìwọ feel? Kí lo feel? Anyway, orúkọ tèmi ò yí padà Ìyédára Kowó Èkókókó ni mò ń jẹ́. Má gbàgbé láti bá mi share ètò yìí, má sì gbàgbé láti bá mi like, má sì gbàgbé láti drop comment ẹ̀. Ire o, kábíyèsí.